A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gómìnà ìpínlẹ̀ mẹ́rìndínlógún ni wọ́n ti yọ̀ǹda àkọọ́lẹ̀ èròǹgbà wọn fún àtìlẹ́yìn ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ sí ọ̀dọ̀ àjọ National Economic Council. Bákan náà ni wọ́n dá a lábàá kí wọ́n ṣe àtúnṣe ìwé òfin tí yóò fi ààyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àkọọ́lẹ̀ yìí wà lára ìwé tí wọ́n gbà níbi 40 ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC tí Igbákejì Ààrẹ Kashim Shettima darí lánàá ní Ilé Agbára ìlú Àbújá. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Igbákejì Ààrẹ Stanley Nkwọcha ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ti ṣàlàyé, NEC ṣì ń retí èsì láti ìpínlẹ̀ Ògùn sí i bí wọ́n ti fi ìgboyà wọn hàn wípé àwọn yòókù yóò fi ọwọ́ sí i. Nínú ìwé òfin ọdún 1999 ni wọ́n ti ṣe ìdásílẹ̀ NEC tí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ jẹ́ gómìnà ìpínlẹ̀ mẹ́rìndínlógójì, gómìnà ilé ìfowópamọ́ àgbà CBN pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba mìíràn. Pẹ̀lú igbákejì ààrẹ, oṣooṣù ni NEC máa ń ní ìpàdé láti ṣe ojúṣe wọn nípa ṣíṣe àgbékalẹ̀ ìmọ̀ràn fún ààrẹ lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè, ní pàápàá jùlọ ìgbésẹ̀ fún ìgbélárugẹ àti ìdàgbàsókè ọrọ̀ ajé fún gbogbo ẹ̀ka ìjọba. Nkwọcha ṣàlàyé wípé akọ̀wé ìgbìmọ̀ NEC ọ̀gbẹ́ni Nebulisa Anako ṣe àgbékalẹ̀ ìmọ̀ràn àwọn gómìnà lórí èròǹgbà ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ṣùgbọ́n wọn kò dárúkọ iye tí ó jẹ́ gangan. Bí ó ti sọ àsọdájú wípé àkọọ́lẹ̀ gbogbo àwọn gómìnà yóò ti ṣarajọ bí ó bá máa fi di ọjọ́ ìpàdé mìíràn. Èyí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ pinnu láti gbé ìgbésẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ láti fi gbógun ti ìṣòro ààbò lórílẹ̀-èdè. Orílẹ̀-èdè ni ó ti ń kojú ìṣòro ìkọlù ajínigbé láti ọ̀dọ̀ àwọn afurasí Fúlàní darandaran àti àwọn adàlúrú mìíràn. Èyí ni ó jẹ́ kí ìpè bẹ̀rẹ̀ sí wá fún ìdásílẹ̀ ọlọ́pàá ní gbogbo ìpele títí kan ìpínlẹ̀. Láàárín ọjọ́ péréte ni àwọn adàlúrú ti jí ènìyàn 495 gbé ní ìpínlẹ̀ Kaduna, Sokoto àti Borno. Ọjọ́ kejì oṣù kẹfà ni wọ́n jí akẹ́kọ̀ọ́ tí kò dín ní 280 pẹ̀lú olùkọ́ gbé ní Government Secondary School àti Leah Primary School ní Kuriga, ìpínlẹ̀ Kaduna. Ó kù ọ̀la kí èyí wáyé ní àjọ United Nations sì fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n jí 200 ènìyàn ní ìpàgọ́ Ogunléndé IDP camp ní ìjọba ìbílẹ̀ Ngala, ìpínlẹ̀ Borno. Aṣojú àjọ United Nations lórílẹ̀‐èdè Nàìjíríà Mohammed Fall sọ nínú àtẹ̀jáde wípé àwọn tí wọ́n jí gbé, tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ obìnrin àti ọmọdé, ni wọ́n ráàyè jí gbé nígbà tí wọ́n lọ wá igi nínú igbó. Fall fi kún wípé àwọn tí ó jẹ́ arúgbó àti ọmọ tí kò pé ọmọ ọdún 10 nínú àwọn tí wọ́n jí gbé ni wọ́n ti yọ̀ǹda. Ìjínigbé mìíràn wáyé ní agbègbè Gidambakuso, ìjọba ìbílẹ̀ Gada, ìpínlẹ̀ Sokoto, níbi tí wọ́n ti jí akẹ́kọ̀ọ́ Sangaya 15 gbé. Ọ̀sẹ̀ tí ó kọjá, ọjọ́ 14 oṣù kẹta, ni wọ́n ṣekú pa òṣìṣẹ́ ológun 17 lójúnà àti lọ pẹ̀tù sí fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin ìlú Okwoma àti Okoloba ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ugeli, ìpínlẹ̀ Delta. Ìjínigbé yìí pọ̀ lóríṣiríṣi. Èyí ló mú Ààrẹ Bọ́lá Tinubu pinnu pẹ̀lú àwọn gómìnà láti pèsè àwọn aṣọ́gbó Forest Rangers láti ṣe àmójútó gbogbo inú igbó kìjikìji pẹ̀lú ẹnu ibodè. Mínísítà fún ìròyìn Mohammed Idris sọ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ààrẹ àti àwọn gómìnà wípé wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ṣàlàyé wípé iṣẹ́ pọ̀ láti ṣe lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ṣùgbọ́n bí gbogbo gómìnà bá lè fẹnukò lórí ìgbésẹ̀ yìí, àbùṣebùṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Lánàá ni gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori ṣe ìkìlọ̀ fún àwọn ọba aláyé ní ìpínlẹ̀ wípé kí wọ́n má bá wọn fẹ̀yìn pọ́n àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa ológun mẹ́tàdínlógún ní ìlú Okuama, ìjọba ìbílẹ̀ Gúúsù Ughelli, ìpínlẹ̀ Delta. Oborevwori ṣe ìkìlọ̀ yìí nígbà tí ó ń bá àwọn ọba sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ aburú tí ó wáyé ní olú iléeṣẹ́ ìjọba ìlú Asaba. Èyí ń wáyé bí adarí ológun fún ẹkùn gúúsù gúúsù Major General Jamal Abdulsalam ṣe kéde wípé ikọ̀ ológun yóò wà ní gbogbo agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé títí di ìgbà tí ọwọ́ á fi tó gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ láabi yìí, kí wọ́n sì rí gbogbo ohun ìjà àwọn ológun tí wọ́n ṣekú pa gbà padà. Kò dín ní ológun mẹ́tàdínlógún tí àwọn ọ̀dọ́ tínú ń bí ṣekú pa nígbà tí fàákájà wáyé lórí ọ̀rọ̀ ilẹ̀ ní Bomadi àti Okuoma. Àwọn ológun fèsì sí ìpè pàjáwìrì kí wọ́n tó dènà dè wọ́n ṣekú pa wọ́n ní Ọjọ́bọ̀ ọjọ́ 14 oṣù kẹta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé Okuoma àti Okoloba ní ìjọba ìbílẹ̀ Bomadi ni wọ́n ti fẹsẹ̀ fẹ́ bí àwọn ológun ṣe gbàjọba agbègbè tí wọ́n ń dáná sun ilé sí ìfẹ̀hónúhàn lórí àwọn ológun tí wọ́n ṣekú pa. Ìròyìn jábọ̀ wípé àwọn ológun Joint Task Force ni wọ́n ṣe àwárí òkú àwọn ológun 15 ní ìlú Okuama. Ọ̀pọ̀ nínú àwọn òkú yìí ni wọ́n ti gé lórí, ọ̀pọ̀ ni wọ́n bẹ́ níkùn tí ẹ̀yà ara mìíràn sọnù. Lórí omi ni wọ́n ti ṣàwárí òkú Commanding Officer àti Major méjì tí wọ́n léfò sí. Láti ọjọ́ 27 oṣù Kínní ọdún 2024 ni ìjà ilẹ̀ ti ń wáyé ní àwọn ìlú lágbègbè. Nígbà tí gómìnà ń sọ̀rọ̀, ó ní ìṣekúpa yìí burú jọjọ bí ó ti jẹ́jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú rẹ̀ kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ó ní ọba ìlú kankan gbọ́dọ̀ fẹ̀yìn pọ́n aṣebi nítorí ìlànà òfin ni àwọn ń tẹ̀lé ní ìpínlẹ̀ Delta. Gómìnà ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò wáyé rí nínú ìtàn ìpínlẹ̀ Delta, kí wọ́n ṣekú pa Lieutenant Colonel kan, Major méjì, Captain kan àti sójà 13. Àwọn ní láti ṣe àwárí àwọn apanijayé wọ̀nyí. Gómìnà ní ààrẹ àti olórí ológun ti fi dá òun lójú wípé ààbò wà fún aláìṣẹ̀ àyàfi bí wọ́n bá lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn apànìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti pe adarí Miyetti Allah Bello Bódèjọ síwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Bódèjọ ni wọ́n fi ẹ̀sùn kàn lórí bí ó ṣe ṣe ìdásílẹ̀ àti àtìlẹ́yìn ẹgbẹ́ tó lòdì sófin ìjọba. Lónìí ni wọ́n pè é sílé-ẹjọ́ pẹ̀lú ẹ̀sùn oníkókó 3 tí wọ́n pè láti ọ́fíìsì Attorney General of the Federation, níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn án wípé ó ń tàpá sí òfin ìwà dàlúrú. Bódèjọ ní òun kò jẹ̀bi ẹ̀sùn nígbà tí wọ́n kà á sí i létí. Lẹ́yìn èyí ni adájọ́ Inyang Ekwo pàṣẹ kí wọ́n túbọ̀ fi pamọ́ sí àkàtà àjọ Defence Intelligence Agency (DIA) kí wọ́n tó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 27 oṣù kẹta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Erena ti dá lábàá lónìí fún ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n wọ́de ààrẹ àná Muhammadu Buhari. Ó ní kí ìjọba Tinubu má fi gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele nìkan ṣe ẹran ìyà (scapegoat). Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Omokri ti ṣe àpèjúwe ìṣèjọba Buhari gẹ́gẹ́ bí èyí tí ó burú jùlọ àti ìṣèjọba ààrẹ ìjẹta Goodluck Jonathan gẹ́gẹ́ bí èyí tí ó dára jùlọ nínú ìtàn. Ó ní Jonathan ríbi ṣẹ́gun àwọn Boko Haram nígbà ìṣèjọba rẹ̀, ṣùgbọ́n yọ̀tọ̀mí ni wọ́n ń ṣe nígbà ìṣèjọba Buhari. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Omokri, ó ní ìṣèjọba Jonathan jẹ́ ọ̀kan lára ìṣèjọba tó dára jùlọ nítorí ó kún fún ọgbọ́n inú àti ẹ̀rí ọkàn. Kò
kò dàbí ìṣèjọba Buhari tí ó kún fún ìgbéraga. Ó ní kò sí àní-àní wípé ìjọba rẹ̀ ló bàjẹ́ jùlọ, ìwádìí fìdí ẹ̀ múlẹ̀. Ọmọkùnrin ní Jonathan ti ṣẹ́gun Boko Haram nígbà tí ó máa fi yọ̀ǹda ìṣèjọba fún Buhari. Ìdìbò ọdún 2015 wáyé ní gbogbo ìjọba ìbílẹ̀ àti wọ́ọ̀dù lórílẹ̀-èdè. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 8 ìṣèjọba Buhari ní orílẹ̀-èdè ní ìṣòro ààbò tí ó burú jùlọ. Kò sí ibì kankan ní ẹkùn àríwá tó pamọ́ lọ́wọ́ àwọn adàlúrú. Gbogbo àwọn tí wọ́n rò wípé Buhari máa jẹ́ mẹ̀sáyà wọn ni Buhari já jù sí ọwọ́ Fúlàní darandaran, agbébọn, ajínigbé àti adàlúrú. Kí ló tún kù nígbà tí adàlúrú tí ó lé ní 400 fi lè sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Kùjé tí wọ́n ṣe ìkọlù sí Nigerian Defence Academy ní ìpínlẹ̀ Kaduna, níbi tí wọ́n ti ṣekú pa àwọn ọ̀gálọ́gàá nínú iṣẹ́ ológun. Wọ́n dènà de ọkọ̀ òfurufú ti ológun. Wọ́n tún ṣekú pa gbogbo àwọn 157 task force ní Mẹ̀tẹ́lẹ̀. Bákan náà ni wọ́n ṣekú pa òṣìṣẹ́ ológun tí ó lé nígbà. Buhari ò mọ níyẹn nìkan, bákan náà ni ó sọ ọrọ̀ ajé orílẹ̀-èdè di rúdurùdu. Ọmọkùnrin ní Jonathan yọ̀ǹda ọrọ̀ ajé tó ṣe wípé òun ni ó tóbi jù láfíríkà, tí GDP rẹ̀ jẹ́ $540 billion. Lẹ́yìn èyí ni àṣedànù ìṣèjọba ọdún 8 Buhari gbọ́n $100 billion dànù kúrò nínú ọrọ̀ ajé bí ó ti yọ̀ǹda $477 billion péré. Buhari sọ orílẹ̀-èdè sínú ìṣẹ́ bí òun pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ tí Túndé Sabiu Yusuf darí ṣe sọ ara wọn di ọlọ́rọ̀, láwọn tí ó jẹ́ wípé kò sí nǹkan kan fún kí ó tó di ọdún 2015. Ọmọkùnrin ní òun rán ọmọ orílẹ̀-èdè létí nítorí a ní iyè kúkúrú short memory. Láìpẹ́, àwọn ará ìlú á bẹ̀rẹ̀ sí gbóríyìn fún Buhari, da ẹ̀bi ru ìjọba tó wà lóde. Bí kì bá ṣe wípé ẹgbẹ́ òṣèlú APC kò lè pe ẹgbẹ́ òṣèlú APC lẹ́jọ́, ìbá dára kí Tinubu pe Buhari lẹ́jọ́. Kì í ṣe Emefiele nìkan ni ó yẹ kí ó jẹ́ ẹran ìyà scapegoat. Níbo ni gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ Buhari tí wọ́n lò ó wà? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Akẹ́kọ̀ọ́ ifásitì ìpínlẹ̀ Nasarawa 4 ni a gbọ́ wípé wọ́n tẹ̀pa níbi ìgbìyànjú àti rí ìrẹsì tí ìjọba ìpínlẹ̀ fẹ́ fi pamọ́ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn gbà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí ṣe ìkọlù sí ilé ìkẹ́rùsí níbi tí wọ́n kó oúnjẹ pamọ́ sí lówùúrọ̀ òní, bí wọ́n ti kápá àwọn ẹ̀ṣọ́ aláàbò láàrin aago 5 ìdájí tí wọ́n sì fi tipátipá já ilẹ̀kùn ilé ìkẹ́rùsí. Ìròyìn jábọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àǹfààní palliative láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Nasarawa ni wọ́n ti fún ní àmì ìdánimọ̀ láti fi gba oúnjẹ níbi tí pínpín rẹ̀ yóò ti wáyé. Bákan náà ni a gbọ́ wípé láti aago 5 ìdájí ni àwọn akẹ́kọ̀ọ́ kan ti jí dé agbègbè ilé ìkẹ́rùsí tí wọ́n ti gbàjọba, bí wọ́n ṣe já ilẹ̀kùn tí èyí yọrí sí títẹ ara ẹni mọ́lẹ̀ látàrí ọ̀gọ̀ọ̀rọ̀ èrò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.